kọ́ wọ́n lọ wo fíìmù Ògúndé ayé wọ́n ò rí èèyàn tí ó ṣọ́múlẹ̀ báyìí tí ò wọṣọ. Kí wọ́n lọ wo Kádàrá tí Adélọ́ọ̀fù ṣe wọ́n ò rí àwọn omidan 5 tí wọ́n wọlé tó jẹ́ ìsàlẹ̀ nìkan ni wọ́n wọṣọ sí, àbí èèyàn wà nínú ilé wọ́n fẹ́ bára wọn lò pọ̀, ṣé wọ́n yóò wọ aṣọ òfì pé ó yá èmi tí ẹ lólùdarí bó bá tẹ̀sẹ̀ omi mo ṣe lè sọ̀tàn mi, ẹni tí ò bá sì dùn mọ́nú kó lọ ṣe tiẹ̀. Ọ̀rọ̀ náà lẹ́gbọ́n látẹnu Kunle Afolayan, ẹni tó ṣolùdarí àti ẹni tí ó ṣe sinimá tá a mọ̀ sí Anikulapo. Sinimá yìí ló ti di gbajúgbajà táwọn èèyàn ń sọ̀rọ̀ ń pa rẹ̀. Àgbàràgbà sinimá ni torí ibi wọ́n ti ṣe ọlágbà wọ́n ṣe ní àwọn ibi tí ó mú àwọn àṣà àti ìṣe Yorùbá dání tó sì jẹ́ pé ó jẹ́ sinimá kan tí ó rẹwà pọ̀ pàápàá ní yíya àwòrán rẹ̀. Àmọ́ ó ní àwọn àkùdé díẹ̀ tí àwọn èèyàn ń sọ nípa sinimá ọ̀hún, pàápàá jùlọ níbi tí ọkùnrin kan tá a mọ̀ sí Sàrò Olófì àti ayaba tí a mọ̀ sí Ọ̀rọ̀lákẹ́ níbi wọ́n ti fẹ́ mùkúndùn ara wọn. Ó wá dàbí ẹni pé wọ́n ṣe àwòrán ara obìnrin àti ara ọkùnrin ńbẹ̀. Wọ́n ṣí ìbàdí Sàrò àti ọyàn Ọ̀rọ̀lákẹ́ nù sinimá ọ̀hún. Eléyìí tí àwọn èèyàn ti ń sọ pé ṣé irú páàtì yìí só tiẹ̀ ní ìdí ni. Ó ní Kunle Afolayan wá ń ṣàyànnàná rẹ̀ pé kò jẹ́ tuntun bẹ́ẹ̀ bá wo àwọn sinimá àgbàràgbà tí wọ́n ti ṣe káàkiri nígbà kan rí nílẹ̀ káàárọ̀ oòjíire bíi sinimá ayé látọwọ́ Ògúndé àti sinimá tí bàbá rẹ̀ ṣe gan tá a mọ̀ sí Adélọ́ọ̀fù tá a mọ̀ sí Kádàrá. Wọ́n ní ẹ̀rí irú nǹkan báyìí ń bẹ. Ẹ gbọ́ làbárè àwọn nǹkan tí iléeṣẹ́ ìròyìn BBC Yoruba bá Kunle Afolayan ṣe. Ṣé ẹ mọ̀ pé ọdú ni Kunle Afolayan bàbá ń sọ̀rọ̀ ká gbé sinimá Yorùbá jáde kì í ṣàìmọ̀ fólóko. Sinimá Anikulapo yìí ló jẹ́ sinimá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kan sáárá sí i. Bẹ́ẹ̀ làwọn míì tún ń sọ pé ó kù díẹ̀ káàtó. Ẹgbọ́n tí Kunle Afolayan sọ lórí sinimá ọ̀hún àti ìtàn ayé rẹ̀ pàápàá jùlọ láti máa ya sinimá àti ìrírí rẹ̀ pẹ̀lú àwọn àfojúsùn rẹ̀ nípa eré orí ìtàgé àti eré Yorùbá. Ǹlẹ́ YorubaReports náà ẹ máa kàn sí wa láwọn ìkànnì wa pàápàá jùlọ lórí YouTube àti lórí Facebook níbi tí a ti máa ń ṣe àwọn àlàyé àti yànnàná àwọn oríṣiríṣi ìròyìn tí ó bá ń jáde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lédè Yorùbá. Ǹlẹ́ o. Kunle Afolayan jẹ́ ọkùnrin tí ó nífẹ̀ẹ́ ohun tí ó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tó dẹ̀ gbìyànjú láti rí i pé ìdí tí Ọlọ́run ṣe dá òun sáyé ó wá sí ìmúṣẹ. Láti ìgbà tí mo ti gbọ́njú tí mo ti mọ̀ pé ìhà oríṣiríṣi ni ilé ayé kọ síyàn ni mo ti pinnu lọ́kàn mi pé ẹ̀bùn tí Ọlọ́run fún mi mo máa gbìyànjú níwọ̀n ìbá tí mo bá lè ṣe láti rí i pé gbogbo tí mo bá ṣe ó máa jẹ́ ohun tí ayé máa fẹ́ múlò àtọmọdé o àtàgbà. Èmi ò ń ṣe nǹkan tèmi fún ọ̀nà àtijẹ nìkan, mo tún máa ń ṣe fún pé tá bá tiẹ̀ kúrò láyé náà kí ni wọ́n á sọ nípa wa. Ojú èrè nígbà ọ̀sẹ̀ kàkà ló adé bẹ́ẹ̀. Lórí mi. Orí rẹ̀ yìí bá kan o. Kíkópa nínú eré ó jẹ́ bí ohun àbímọ́, àmọ́ kí n máa ṣe olùdarí àti agbátẹrù àti gbogbo ẹ̀ ó jẹ́ ohun tí mo ti kọ́ láti ìbẹ̀rẹ̀ wá. Ó dẹ̀ jẹ́ ohun tí ó ti wọ̀ mí lẹ́wù tó jẹ́ tá bá ní pé kí n mú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta mi ní lè mú kan, méjì ni màá fẹ́ mú: olùdarí
àti pé kí n máa ṣe olóòtú àti agbátẹrù gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. Irú èèyàn tí Ọlọ́run dá mi nìyẹn. Bí mo ṣe wọ inú iṣẹ́ tí mò ń ṣe kì í ṣe àyàbá, kì í dẹ̀ ṣe iṣẹ́ tíátà ni mò ń ṣe, iṣẹ́ sinimá ni mò ń ṣe. Kí n tó bẹ̀rẹ̀, mo kọ́kọ́ wò pé báwo ni mo ṣe, kí ni mo lè ṣe tó máa yàtọ̀ sí ohun táwọn bàbá wa ṣe, àti pé kí ni mo lè ṣe tó máa yàtọ̀ sí tí gbogbo èèyàn ń ṣe. Kí n tó bẹ̀rẹ̀ sí ṣe fíìmù bẹ́ẹ̀, mo kọ́kọ́ lọ ilé ìwé. Lẹ́yìn tí mo ka business administration tán, mo ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ fún ọdún 7. Mo ṣẹ̀ wá lọ ilé ìwé láti lọ kọ́ ẹ̀kọ́ sinimá. Nígbà tí mo dé ni mo wá bẹ̀rẹ̀ Golden Effect, tó jẹ́ ilé iṣẹ́ tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ tá fi ń ṣe nǹkan tí à ń ṣe ní ìsìn. Na so Akin dey talk o. Iṣẹ́ sinimá yìí kì í ṣe àjogúnbá. O ò lè jogúnbá directing, o ò lè jogúnbá producing, o ò lè jogúnbá àwọn ohun tá à ń fọwọ́ ṣe kan. Bí ìbá ṣe pé o ní láti kọ́ ni. Eré náà sì rè wọ́n epo eré síyàn lára. Anikulapo jẹ́ eré tá a ti bẹ̀rẹ̀ láti bí ọdún 6 sẹ́yìn ni a ti ń kọ ìtàn náà. Ní idea ló ti wá, àti pé ìlò ẹ̀ ó pẹ́ wá, àmọ́ ńgbà tá a ti mọ̀ pé ọ̀nà rẹ̀ kò pẹ́ wá mọ́. Àṣẹ ìwọ ni. Gbogbo àtàwọn èèyàn tó ń sọ kiri yẹn, èmi ò dá sírù nǹkan bẹ́ẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń kọ kíní lórí Twitter àti kíní yẹn, àwọn tí wọ́n rán pé kó wá bẹnu àtẹ́ lu ohun téèyàn ń ṣe ni. Wọn ò sì lè ṣe ìdajì ohun téèyàn ń ṣe. Lára àwọn tá a jọ wà nínú iṣẹ́ wọn á wà ń bẹ̀. Ẹlòmíì náà sì rè tí ò tiẹ̀ tó fẹ́ gbé ẹ̀sìn wọ àṣà náà á wà ń bẹ̀. Nítorí àwọn èèyàn mọ ìtàn ni, wọn ò dẹ̀ mọ ìṣe Yorùbá. Àwọn tí wọ́n bá mọ̀ wọn ò dákẹ́. Mi tí ẹ fẹ́ sọ nípa pé fíìmù creative license, mi tí ẹ fẹ́ lọ bẹ̀ yẹn. Kọ́ wọ́n lọ wo fíìmù Ògúndé Ayé, wọ́n ò rí èèyàn tí ó ṣọ́múlẹ̀ báyìí tí ò wọṣọ. Kí wọ́n lọ wo Kádàrá tí Adélọ́fù ṣe, wọ́n ò rí àwọn omidan 5 tí wọ́n wọlé tó jẹ́ ìsàlẹ̀ nìkan ni wọ́n wọṣọ sí. Ara ẹwà ẹ̀dá òun ni ìhòhò ni gbogbo wa wá. Tí wọ́n bá ń wo Game of Thrones àti gbogbo àwọn eré tí wọ́n máa ń wo nǹkan náà lé wọn àti lórí fóònù, wọn èyí sọ pé bákan ni wọ́n ṣe ń ṣe. Àmọ́ kàn lọ wo àwọn fíìmù tí wọ́n ti ṣe ní àtẹ̀yìnwá kó tó di pa àwọn wọṣọ bákan ṣáà ni a ṣe ń ṣe. Àbí èèyàn wà nínú ilé, wọ́n fẹ́ bára wọn lò pọ̀, ṣé wọ́n yóò wọ aṣọ òfì pé ó yá èèyàn lè sọ pé ok mo fẹ́ káwọn èèyàn kí wọ́n lè tẹ̀lé, ó dẹ̀ wà lára wọn tó ṣe lè tẹ̀lé ìtàn yẹn bẹ́ẹ̀ wípé obìnrin yìí nífẹ̀ẹ́ ọkùnrin yìí dé ọkàn. And èmi tí ẹ lólùdarí, bó bá tẹ̀ ṣe òun mo ṣe lè sọ̀tàn mi, ẹni tí ò bá sì dùn mọ́nú kó lọ ṣe tiẹ̀. But once you get up to go, you didn't see when you go. Fún èmi, jàǹbá ń tà fún jàǹbá rà ni ọ̀rọ̀ Sàró àti Àrọ́lákẹ́. Fún ẹni tó bá mọ ìtumọ̀ ẹ̀, ó lè gbé, ó lè gbà náà ni. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí a bá ń ṣe láyé, àwọn èèyàn kì í mọ ìtumọ̀ àtúbọ̀tán, wọn ì wò. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó sì lè tajà yẹ̀pẹ̀ kó gbowó òkúta. Ohun téèyàn bá tà náà ni ló máa rà. Téèyàn bá ti ṣe ẹsẹ̀ gbé láwọn ibì kan tó ti fi awúrúju àti tó fi gba nǹkan mọ́ra pé ohun ọwọ́ mi ò tó, máa fi gọ̀gọ̀ fà. Wọ́n ló lè lèèyàn pé ó lu jìbìtì, wọ́n wá mú ẹ wá ní pé bó tẹ̀ jẹ́ pé ó lu jìbìtì
ṣe bí jìbìtì díẹ̀ ló lù ṣe jẹ́ ká dáríjì bẹ́ẹ̀ lọ̀rọ̀ Arọ́lákẹ́ àti Sàró náà. Àmọ́ tó bá bí èmi náà ni ọkùnrin ni mí o pé téèyàn bá opportunity téèyàn bá rí ààyè láti lè gba oore oríṣiríṣi mọ́ra èmi náà ó gbà á. Èmi wá lè má fi ibi ṣu olóore o àmọ́ tán bá ní wàá gbà ń bí èmi náà ó lọ gbà ọ tán sì ní wàá mú yẹn náà èmi náà ó lọ mú o àmọ́ mi ò ní fi ibi ṣu olóore. Inú mi sáà ń dùn mí fún àwọn aṣọ tuntun tá fẹ́ rà. Ìdí tí mo ṣe fi ọmọ mi sí Èyíyẹmí tó fi wà nú ẹ̀ ni pé àwọn ọmọ wa nísìn wọn ò gbọ́ Yorùbá wọn tiẹ̀ bìkítà tó bá dẹ̀ bí wọ́n wá ní blame my parents wọ́n ní ká àwọn òbí àwọn ni wọ́n fà á. Èmi gbìyànjú láti jẹ́ kí àwọn ọmọ mi kí wọ́n mọ àṣà àti ìṣe ilẹ̀ abínibí wọn. Tèmi àtàwọn ọmọ mi bá ń sọ̀rọ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà Yorùbá la máa fi ń sọ̀rọ̀ wọ́n lè kọ́ wọ́n sì lè kà wọ́n sì lè sọ. Lẹ́wọ́ ọ̀dà ó rẹwà lọ́mọ ojú ọmọ ọba ìbá ọmọ ọba tiẹ̀ ní ẹ́ ṣé o gbọ́ Yorùbá o gbọ́ ó kọ̀ mọ́ akọ ká sọ pé Yorùbá tó máa sọ kì í ṣe Yorùbá tó ẹ̀ ń fa hàn sọ lẹ́kọ̀ọ́ Yorùbá báyìí báyìí ni ó dẹ̀ jẹ́yàn tó tún bẹ tí ó lè tí ó ọmọdé kí ni kí n máa wá ọmọ ọlọ́mọ kiri tí wọ́n ní kò lè lọ yóò lọ sùkúù irú òun mo lè lọ sùkúù wọn kì ní kò lè wá sùkúù yóò ṣiṣẹ́ tí ó fi sanwó sùkúù so ìdí tí mo ṣe fi sí nìyẹn mo rí i pé ó lè ṣe téèyàn ò bá lè ṣe nǹkan kó jẹ́ ìyá mi àbí kó jẹ́ kí mi ò ń ṣe bẹ́ẹ̀. Kìí dùn kó pọ̀ sókè báyìí náà lọ́bẹ̀ ògè a lérò pé ẹ ti rí nǹkan méjì àbí mẹ́ta dìmú nínú tí àgbà òǹkọ sinimá yìí nígbà mọ̀ sí Kunle Afolayan nípa ń tọ́ sọ nípa sinimá Anikulapo. Bẹ́ẹ̀ bá tí wò ẹ rèé wò ẹ jẹ́ ká wo ohun tí ẹ̀yin náà rò nípa sinimá ọ̀hún àti ohun tí Afolayan sọ nípa èròǹgbà rẹ̀ àti ìdí tí wọ́n ṣe kọ àwọn sinimá ọ̀hún ní ọ̀nà tí wọ́n gbà kọ́. Ọpẹ́ pàtàkì fún iléeṣẹ́ BBC Yorùbá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí. YorubaReports náà ni ẹ lẹ́ o.